kí Ọlọ́run kó dákun kó ràn wá lọ́wọ́. A kí yín lọ́kùnrin àti lóbìnrin, a kí yín lónílé àti lálejò lónìí tí ẹ tún darapọ̀ mọ́ wa. Ọlọ́run á máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa o. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run á máa dájú lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ọba tó ní wá, ọba tó mọ̀ wá, ọba tó dá wa kò ní jẹ́ ká rin ìrìn àlọ́ òde. Ó délé kò délé, òròkò kò dóko, ó wá ń tóko òròkò ó dé oko òròkò so. Ọlọ́run ní jẹ́ kó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Láṣẹ Elédùmarè, láṣẹ ọba ńlá. A dúpẹ́ fún Elédùmarè ọba tó ní wá, tó dá wa, tó mọ̀ wá, ọba tó ní gbogbo. Ṣáájú ká tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo wa pátá wípé ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá wa sign petition eléyìí tí a kọ tí wọ́n ń pè ní poll fún orílẹ̀-èdè Oòduà. Torí tó bá jẹ́ ọmọ Yorùbá rere, tó jẹ́ ọmọ Oòduà tọkàntọkàn, tó sì ń wá ìlọsíwájú fún ilẹ̀ Oòduà, ẹ̀tọ́ rẹ ni, ojúṣe rẹ ni láti bá wa sign àwọn petition yìí. Tí ẹ bá ti sign ẹ̀, ẹ̀yin náà ti kópa tí yín nìyẹn. Àdá, ìbọn, ọkọ́ tẹ nílò nìyẹn láti lè fi ja ìjà tí a ń pè ní ìjà òmìnira, which is freedom of Yorùbá land. Àwọn ẹni tí ẹ̀yin náà lè fi ja ìjà yìí, àwọn nìyẹn. A ò nílò àti gbé ọkọ́, a ò nílò àti gbé àdá, a nílò àti gbé ìbọn, a nílò àti jó nǹkan tàbí ká jólé kó tó di pé a gba ohun tó jẹ́ ẹ̀tọ́ wa kúrò lọ́wọ́ àwọn amúnisìn. Ọlọ́run á sì ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ẹ jọ̀wọ́ nítorí t'Ọlọ́run, àrò ẹnikẹ́ni tí ò bá ti bá wa sign ẹ̀ kó dákun kó jọ, ẹ bá wa sọ fún ẹbí, ẹ bá wa sọ fún ará, ẹ bá wa sọ fún àwọn ìyàwó, ẹ bá wa sọ fún àwọn bàbá nílé pé kí wọ́n jọ, kí wọ́n bá wa sign láti gba òmìnira tiwa ìjọba amúnisìn. Lẹ́yìn náà, mo fẹ́ fi àsìkò yìí tún rọ gbogbo àwa tí a jẹ́ ọmọ Oòduà nílé lóko lẹ́yìn odi wípé ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rọ̀ wá, torí wípé wọ́n ní ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́, ẹni tí ó bá ṣe dópin òní a ó gbàlà. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń bá wa dá sí, àwọn tí wọ́n ń pè wá, àwọn tí wọ́n dẹ̀ tó ń fún wa ní some further information táwa náà need láti lè fi máa kárí àwọn ètò wa jáde. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ní jẹ́ kó sú yín, kò ní jẹ́ kó rẹ̀ yín. Láṣẹ Èdùmàrè, láṣẹ ọba ńlá, láṣẹ adẹ́dá àti láti àṣẹ̀dá. Elédùmarè ọba ò ní fi ẹnì kọ̀ọ̀kan wa ṣe àwátì o, bẹ́ẹ̀ ni kò sì ní fi wá pa wá lẹ́kún. Wọlá Makama Ibrahim, wọlá ìtòkè ọba ìtòkè Al-Quran, wọlá orúkọ tí Ọlọ́run ọba ń jẹ́. Lẹ́yìn náà, ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò bí ò ní àkókò láti fi ṣòfò lónìí rárá, torí pé a ò rí ọjọ́ mùsùlùkùn, iṣẹ́ ni wọ́n fi ń ṣe lálẹ́ Ifẹ̀. Mo rí fídíò kan eléyìí tó tún jà rìn pé ìjọba ti ń kó àwọn ènìyàn, kódà wọ́n ti kó over 700 people ní Èkó nìkan, pé àwọn tí wọ́n jólé, tí wọ́n jó báńkì, tí wọ́n ọlọ́pàá, tí wọ́n ṣe gbá, tí wọ́n ṣàwò. A ò lọ́wọ́ sí wípé ká jó nǹkan, ṣùgbọ́n níbi tí ẹ bá ti gba ẹ̀mí èèyàn, torí Yorùbá ní ìtọ̀sẹ̀ olólọ́yọ̀, torí tá a bá tọ́ a máa dẹrun nídìí. Níbi tí ẹ bá ti rí ibi tí wọ́n bá ti ìyà ìwọ́de ilé tí a mọ̀ sí protest tó bá ti ń lọ ní ìrọ̀gbọ̀rọ̀ṣẹ̀ with peaceful protest, táwa dédé rí tí wọ́n dédé yìnbọn pààyàn níbẹ̀, ó ṣeé ṣe kí irú ká jólé, ká bà nǹkan jẹ́ kó ṣẹlẹ̀ níbẹ̀, torí pé àwọn náà wọ́n á fẹ́ jàjà láti gbé láti retaliate ìyẹn láti gbẹ̀san. Ó máa ń jẹ́ kí irú àwọn nǹkan báyìí ó máa ń jẹ́ kó ṣẹlẹ̀. So ẹ̀san làwọn arábí fẹ́ gbà ló wá di nítorí wàhálà. A dẹ̀ rí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀yin ìjọba yìí náà, ẹ̀yin lẹ lo àwọn ọmọ táwọn yìí eléyìí tí a mọ̀ sí tug tàbí hooligans, ẹ̀yin lẹ lò wọ́n láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. This motor, you can put this motor. This country don't cast. This country don't cast. Police. See the security people. See them. Kún àwọn ọmọ ta, ẹ̀yin gẹ́gẹ́ lẹ ti dá wàhálà yìí sílẹ̀ tó wá bùn yín lọ́wọ́. Ẹ wá ṣe tán sìn, ẹ ń kó àwọn èèyàn àtàwọn tí wọn ò mọwọ́ àtàwọn tí wọn ò mẹsẹ̀ ni wọ́n sọ pé ẹ ń kó káàkiri. Ní kẹ́ má ṣe wádìí yín o, tọ́ra wa gan fẹ́ justice, ṣùgbọ́n àwọn tí wọ́n ti pa àwọn ọmọ yìí ní toll gate, ṣe ẹ ti kó wọn? Ìbéèrè mi nìyí. Àwọn kan rèé nú àgbàrá ẹ̀jẹ̀ yìí tí ìjọba ìbílẹ̀ kò dẹ̀ sọ pé òun ò rí ẹ̀jẹ̀ kankan nílẹ̀, kò dẹ̀ sí ẹnì kankan tó wá láti wá béèrè pé ọmọ òun kú ni o, ọkọ òun kú ni o, ẹbí òun kú ni, tàbárà òun kú ni. Ẹ yé fi dúdú pé fún wa mọ́. Àwọn ọlọ́pàá wá sì burú, wọ́n lè béèrè wípé
ǹjẹ́ orí tó kú ǹjẹ́ dókítà sọ fún ẹ wípé ó ti kú ẹ jẹ́ ṣe eré torí pé n táwa gan ń wò yìí tá ń rí yìí ó ti fi hàn yìí pé kò sí bó ṣe lè wò kórí tó ẹgbẹ̀mí èèyàn ǹjẹ́ àwọn tó wá gbẹ̀mí èèyàn wọ̀nyí ǹjẹ́ ti kó wọn bí ẹ tí kó wọn àwọn tẹ́rí pé wọn ní agbára ńlẹ̀ ló ń kó. This is what we call oppression. Ẹ ń oppress wa ẹ ń fi ẹ̀tọ́ wa ẹ fi ń dùn wa ẹ ń fi ẹ̀tọ́ wa ẹ fi ń jẹ wá níyà. Mo wá fi àsìkò yìí mo fẹ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo ẹ̀yin lawyers tá a nílò ní Nàìjíríà tó jẹ́ wípé jíjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn olómú yín lọ́kàn gbígba ọmọ ènìyàn sílẹ̀ kúrò nínú ìfi agbára múnisìn olójẹ yín lọ́kàn a mọ̀ yín Ọlọ́run ọba sì mọ̀ yín ẹjọ́ abẹ̀ yín ni a fẹ́ kẹ́ bá wa dìde sọ̀rọ̀ yìí a fẹ́ kí ẹ bá wa dìde sọ̀rọ̀ àwọn ọmọ yìí a fẹ́ kẹ́ bá wa dìde sí i a ò ní kí ìdájọ́ òdodo kó má wá because tá a bá wo ìdájọ́ òdodo máa wá àwọn ọmọ yìí wọn ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn tó lè sọ pé ó lè warrant wọn pé kí wọ́n fún wọn ní death warrant ẹ̀yin tí ẹ pa gẹ́gẹ́gẹ́ ẹjọ́ mọ́dà la máa dá fún yín ẹjọ́ pé ẹ pànìyàn ni ṣùgbọ́n kí ìjọba ṣe òtítọ́ lórí ọ̀rọ̀ yìí ló máa ti lọ dájú because a ti ń gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ rumors pé àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú ọ̀dọ́ that is youth representative àwọn ara wa náà ni àwọn ara wọn yan journalist kan wọ́n yan president àwọn ara wọn náà ni wọ́n yàn tí wọ́n yàn síbẹ̀ pé kí wọ́n wá aṣojú àwọn ọ̀dọ́ ẹ lọ sí ìgboro ẹ lọ mú àwọn ọ̀dọ́ ẹ announce pé kí àwọn ọ̀dọ́ tí ọ̀rọ̀ yìí kàn pé kí wọ́n jáde kí ṣe kí ẹ kàn lọ kó yàn kẹ lọ kó àwọn the same kakọ the same caliber of people kẹ wá kó wọn kẹ ní àwọn ni wọ́n fẹ́ represent àwọn ọ̀dọ́. It is not done in that, it's not done like that because we know that this thing will always going and everything will die down. So ìdí nìyẹn tá a ṣe ràn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àti ẹ ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀yin independent body ni ẹ̀yin lọ́ọ̀yà náà jẹ́dá dúró ní àrò yẹn dákun ẹjọ́ ẹ bá wa dìde sí àwọn ọmọ yìí ẹ̀bẹ̀ lábẹ́ torí wípé ẹ̀bẹ̀ ònlá máa bẹ̀ yín pé kẹ́ bá wa dìde sí wọn ẹ bá wa dìde fún torí pé tí ẹ bá dìde sí wọn àlọ́ wọn la máa rí àwọn ò ní rábọ̀ wọn eléyìí sì lè fa kí ó tún wá mú wàhálà tí ó tún ju ilé tó ti wá sẹ́yìn kó tún wá mú wá lọ tí wọ́n bá kàn tí ẹ̀ kó àwọn tọ́ọ̀gì táwọn gan lò fún kí bá dà àwọn tọ́ọ̀gì tẹ́ gẹ́gẹ́ tẹ́ ẹ lò tẹ́ ẹ fi ajáàkì protest gẹ́gẹ́ àwọn dà níbo ni wọ́n wà níbo lẹ kó wọn sí wọ́n ti sá lọ Ọlọ́run obìnrin léèrè torí pé kẹ́ ẹ ṣe eré òun lè fi gbẹ̀san rẹ̀ torí tẹ́ bá ṣe eré ẹ ò lè gbẹ̀san rere òun la ṣe ń ro àwọn ìjọba wa pé ẹ ṣe eré torí wípé eléyìí tẹ́ ẹ ṣe rí kéṣekéṣe lẹ sì rí o kàṣàkàṣà bàbá kéṣekéṣe sì ń bọ̀ lọ́nà tí ẹ ò bá ṣeun tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò tí ẹ bá rò wípé kẹ́ ẹ fún ọ̀dọ́ lówó eléyìí tẹ́ mọ̀ sí empowerment how many youth lẹ fẹ́ fún lówó fún empowerment títí ẹ kàn tiẹ̀ donate ó gbé 25 billion how many youth lẹ fẹ́ fún nìyẹn kí ni wọ́n fẹ́ fi ṣe tí agbègbè bá dára tí security bá wà tí steady light bá wà tí omi wà tí conducive environment wà fún àwọn èèyàn láti live comfortable without even fear. That is what we need. That is what we are clamoring for. Àwọn tá ń bèèrè lọ́wọ́ yín lélẹ́yìí ẹ fún wa ní agbègbè tó ní ìtumọ̀ ẹ fún wa ní ìjọba tó ní ìtumọ̀ ẹ fún wa ní ìjọba tó ní àlàáfíà a fẹ́ brutalism àwọn ọlọ́pàá yìí a fẹ́ oppression in any angle a ò fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní oppress wa in any angle because this thing can cause it can increase our anger and it can lead to another riot. Ẹ jẹ́ ká jẹ́ gbogbo wa wà ní equal right a mọ̀ pé ti ní ẹni ṣùgbọ́n ẹ jẹ́ ká wà ní equal right ẹ má fìyà jẹ mẹ̀kúnnù mọ́ ẹ má dá mẹ̀kúnnù lóró ẹ̀yin gangan ìjọba ìlápàyàn ẹ starve people ẹ lọ ń kó oúnjẹ pamọ́ oúnjẹ tí ìṣòwò yàrá yà babalaba yín lẹ fi rà àwọn oúnjẹ wọ̀nyí ẹ wá ń kó pamọ́ ẹ wà kó ní 2023 ẹ tún máa fi owó àbú ẹ máa tún fi ṣe àbú lálejò èyí náà ẹ wèrò ha Olúwa Ọlọ́run ìṣẹ́ mọ̀ mú wá Nàìjíríà o èyí náà wèrò
all over the state. Àmọ́ ìbéèrè kan tí ò tí ì yé mi ni wípé ṣé àwọn aráàlú mọ̀ pé nǹkan báyìí ń bẹ níbi báyìí láti yọjọ́ yìí ni wọ́n sì lọ́bẹ̀ ni àbí àwọn kan nínú ẹ̀yin tẹ́ ń ṣèjọba yìí náà ló ṣòfófó pé ní state báyìí a ní nǹkan báyìí níbi báyìí ló wà torí pé the same thing tí wọ́n rí lẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n rí lọ́ṣun òun náà ni wọ́n rí nìbàdàn òun náà ni wọ́n rí ní adamawa òun náà ni wọ́n rí ní plateau òun náà ni wọ́n rí làbújá òun náà ni wọ́n rí ní Rivers State òun náà ni wọ́n rí ní Edo. Why that all hard Allahu Akbar? Kí ló dé ẹ̀sìn fara ni wá ẹ̀dẹ̀ tó ń rẹ́rìn sí wa, ẹ̀sìn fìyà jẹ wá ẹ̀dẹ̀ tó ń rẹ́rìn sí wa, ẹ̀sìn bá wa ẹ̀sìn fi ara ni wá ẹ̀dẹ̀ tó ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀ ń fẹ́ràn wa. Ó yẹ kí international body dá sọ̀rọ̀ yìí, ẹjọ́ apànìyàn ló yẹ kí wọ́n dá fún gbogbo yín pátá torí pé ìwà apànìyàn lẹ́wọ̀, torí pé ẹ̀dá tó bá ti sọ fún ìfẹ́ staff ẹgbẹ́ ẹ̀wọ̀n ẹ̀ ayé ìṣèjọba lé wa lórí ni, owó wa lẹ̀ ná, owó wa lẹ̀ fi ń raṣọ, owó wa lẹ̀ fi ń rọkọ̀ tẹ̀ ń gùn, kí wá ló wá dé nínú nǹkan ni wa tẹ́ ragabo out of our own properties that you occupied. Then give us a little out of it. That is what we're asking for. And the little you're supposed to give us when we are suffering, you hide it in a warehouse. What a kind of wicked government. What a kind of wicked people that sit on the throne of the authority. Because this is a wickedness of the highest order that I've never seen in my life. Something that is belong to the masses, and then you keep it in a place whereby it is hiding. You know, what is your aim and objective of keeping something that belong to the masses during the COVID-19 period? Now the COVID-19 is gone. Everybody is moving out. Everybody is going back to his own business. And when do you want to share it? Ìgbà wo lẹ fẹ́ pín? Ìgbà wo gan lẹ lérò pé fẹ́ pín? Nígbà tí COVID-19 ti die down, everything ti die down, táwọn èèyàn ti ń jáde, kí ló dé? It's so bad for me. Sometimes I would just sleep and then I would dream about it. I would dream how people are moving, how people are coming out in a massive, how people are coming out like pure water, going to warehouse, picking those what belong to them by force, those that's supposed to give them with choice and peace of mind. And they are taking it by force. They are taking it with power. What kind of people are you? You don't even think that this is people that voted you in? Àwa la dìbò fún yín. Àwa la ní kẹ́ máa ń sòkú ẹ lè ṣe adarí wa. Àná afẹ́ yín nípò ni. Ìlú fẹ́ni lóye nìyí. Kí wá ló wá dé ẹ gòkè tán. Àkàbà tẹ́ fi gòkè ẹ dẹ̀ mú ẹrẹ́ dànù. Àwọn ò ní yé dákẹ́ o. Bẹ́ẹ̀ láàsì ní yé pariwo. Ohun wa lè má tàn lónìí. Ṣùgbọ́n tó bá pẹ́ ta ti ń sọ, ohun wa tàn á sì déwájú yín sọ̀rọ̀. Torí wípé ẹ ṣe eré. Ẹ ṣe eré rárá. Ẹ ṣe eré. This is bad. Ọlọ́run á yí yín padà. Torí pé Ọlọ́run gan ní òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kò ronúpìwàdà. Ẹ ronúpìwàdà. A wá rọ ìjọba Èkó tó gbé ìgbìmọ̀ tó fẹ́ ṣe ìwádìí àti tọpinpin tó ṣẹlẹ̀ ní tó gate kalẹ̀. Ẹ ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn láti ń gbọ́ o. Mo fẹ́ kẹ́ rántí wípé etí ọba ń lé, etí ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn tí ẹ pè ó ti tẹ́ ní kí wọ́n sáìn fún, a ti rí o, a ti rí. Àmọ́ a gbọ́ pé wọn ò tí ì sáìn ní ẹ̀. Àwa rọ ẹ̀yin náà pé kò sí iye tí wọ́n fún yín. Mi ò fẹ́ dárúkọ ẹnì kankan. Kò sí iye tí wọ́n fún yín tí ẹ ní ná tán. Wọ́n á sì lè fún yín lówó tó máa là yín, tó máa la ẹbí yín. Wọ́n á lè fún yín. The highest wọ́n kàn lè fún yín bí 5 million. Tẹ́ bá dẹ̀ gbà ṣe ẹ̀ ní ná tán ni. Torí pé owó téèyàn bá fi èrò gbà, ọ̀nà ìlú náà ló máa bá lọ. Ẹ ronú àwọn tí wọ́n ti pa yẹn. Ẹ
ẹ̀rọnú àwọn tí wọ́n ti sọ di aláàbò ara. Some of them are completely paralyzed, permanent paralyzed. Even though those who are still alive, in every year, they'll be facing the challenge. So this is the area that I want you to think of before you collect the money. Think twice. Ẹ̀rọnú lẹ́ẹ̀mejì. Ẹ má ṣe gbàbọ̀dẹ̀ fún wa. Elédùmarè ní gbàbọ̀dẹ̀ fún yín náà.